Africa Content TV.
lọ́kàn kì í ṣe ló máa ṣe ẹ̀mí kan ló pa ẹ̀ka abẹ́rẹ́ pa ibi tó ti rò jẹ́ ìdíje ìyẹ̀kí tí mo ti pa èmi kan ló pa ọ̀tá mi ló pa èmi kan ló pa. Àti tó bẹ́ẹ̀ gbọ́ wọn, ẹ̀yin tó ṣẹlẹ̀ sí wọn. Ìwà tó ti fẹ́ máa bèrè pé lábàdàbà àti ọ̀tá ẹ̀mọ́ jẹ́. Iṣẹ́ kòkò sí lábàdàbà àti ikú tiẹ̀. Ẹbí mi ní ẹ̀ o, ọ̀rẹ́ mi ní ẹ̀ o, ará ilé mi ní ẹ̀ o. Agbẹ́síṣẹ́ kan náà ní bàbá o. Ó jẹ́ kọ́ ní ìgbẹ́ àmì àdúrà. Àjẹ́ àdúgbò náà bàdàbà àti àbísẹ̀lẹ̀ ìgbẹ́ pé. Yes,